Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idha sa'alaka ibadi anni fa inni qaribu ujibu da'watad da'i idha da'ani. Falyastajibu li wal yu'minu bi la'allahum yarshudun. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. السلام عليكم ورحمة الله وبركاته. Ìrírí ayé TV àwa ni bàbá. Mo kí gbogbo ojú tí ń wò mí ní dédé àkókò yìí, mo sì kí gbogbo etí tí ń gbọ́ mi ní dédé àkókò yìí. Mo kí gbogbo ẹ̀yin tó láyé, mo kí àwọn ẹni tí Ọlọ́run bá gbé ilé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá gbé iṣẹ́ lé lọ́wọ́, tẹ́ ń jíṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rán yín. Mo sì kí gbogbo ẹ̀yin náà tí Ọlọ́run bá gbé iṣẹ́ lé lọ́wọ́, ṣùgbọ́n tẹ́ ń jíṣẹ́ ọ̀hún pẹ̀lú ìfẹ́ inú yín. Orúkọ tèmi ò tí yí padà. Muhammadu Akówódé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Tẹ́ bá ti rí mi nínú ìmúra yìí, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yí pé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀nù eégún àláré. Mo fẹ́ na pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ní pọ̀pá lọ́jọ́ tèní. Mo fẹ́ sọ̀kò sórùlé àwọn àfáà kan lọ́jọ́ tèní. Mi ò sì kọ̀ láti gbóhùn onílé wọn. Torí gbogbo ẹni tó bá ti ránṣẹ́ kíṣẹ́, ẹ bá ń sọ fúru wọn yín pé kí wọ́n máa retí èsìkèsì. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ jó ní jálàbí lórílẹ̀‐èdè wa Benin Republic, mo fẹ́ bá fà yín ní gbólóhùn lọ́jọ́ tèní. Pàápàá jùlọ ẹ̀yin tó ṣe yín pé ìbáṣepọ̀ ń bẹ láàrin èmi àti yín. Torí ó tó gẹ́ wọ́n ní alùbàtà kan kì í dàrìn. Ẹ ti rẹ́ mi jẹ, mi ò sọ̀rọ̀. Ẹ rẹ́ mi dànù, mi ò fèsì. Èyí tẹ́ ẹ wá rawọ́lé ní ìsìn pé kẹ́ ẹ máa rẹ́ mi tà. Ìrọ̀lẹ́pà, mi ò ní gbà yẹn fún yín rárá, torí wọ́n ní kàkà kíkìnì ń ṣakápò ẹkùn, oníkálukú ayé aṣọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ẹ̀yin aráalé, ẹ ti ń wò yín pé kí ni tèmi pẹ̀lú àwọn àfáà oníjálàbí yìí, kí ló dà wá pọ̀? Ẹ mọ́ kánjú rárá, ẹni à ń gbéyàwó bọ̀ wá bá ní, ẹ gbọ́dọ̀ mọ́ garùn. Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV àwa ni bàbá. Síwájú náà, mo kí àwọn àfáà mi, àwọn aṣíwájú mi tí wọ́n mọwọ́ jálàbí dáadáa. Bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá mi, Sheikh Abdulwaliyi Al-Adabi, ọ̀jọ̀gbọ́n international láti ìlú Kútọ́nù lọ́hùn-ún. Àwọn mọ̀ nípa ọwọ́ jálàbí dáadáa, bó jẹ́ ti káwo ìràwọ̀, Ọlọ́run fi kẹ́ àwọn ni. Mo kí yín nílùú Kútọ́nù lọ́jọ́ tèní bàbá. Gbogbo ẹ̀yin náà tẹ́ bá tún fẹ́ mọ̀ nípa àwọn ìràwọ̀ yín, ẹ lè kàn sí bàbá wa yìí láti ìlú Kútọ́nù, níbẹ̀ Àpápá ni wọ́n wà. Ẹ lè bá wọn sọ̀rọ̀ lórí nọ́mbà yìí +229 97 87 13 47. Mo sì kí bàbá mi Sheikh Hashimi láti ìlú Àjàṣẹ́, bàbá ní Ṣakí, bàbá Abdulaziz amokin púpọ̀ níbẹ̀. Àwọn gan mọ̀ nípa ewé, bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ nípa egbò. Tẹ́yin náà bá tún wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ìgbésí ayé yín, ẹ kàn sí àwọn bàbá yìí, Ọlọ́run ló fi rán wọn. Ẹ lè bá bàbá sọ̀rọ̀ lórí nọ́mbà yìí 97 89 57 01. Bàbá gangan ni ó dá yín lóhùn rẹ̀. Àgbòkú ni wọ́n fìdí kalẹ̀ sí nígboro ìlú Àjàṣẹ́. Lára àwọn bàbá tí Ọlọ́run tún fi ṣe jálàbí yìí ràn ní orílẹ̀-èdè wa Benin, òun náà láti rí bàbá wa láti ìlú Pèdèpọ̀ lọ́hùn-ún. Bàbá wa Sheikh Ibrahim Jẹ́gẹ́dẹ́, bàbá ẹ̀mí ọlọ́gùn. Àwọn morúkọ tẹ́wé ń jẹ́, bẹ́ẹ̀ ni wọ́n morúkọ tẹ́gbò ń jẹ́. Gbogbo ẹ̀yin náà tẹ́ bá tún fẹ́ kàn sí bàbá ní Pèdèpọ̀ lọ́hùn-ún, ìlú abínibí mi ni. Ẹ lè bá bàbá sọ̀rọ̀ lórí nọ́mbà yìí +229 96 85 76 98. Bàbá Jẹ́gẹ́dẹ́ gangan ni wọ́n dá yín lóhùn rẹ̀ láti ìlú Pèdèpọ̀ lọ́hùn-ún. Ẹ bá ń kí ìyá tó bí mi lọ́mọ níbẹ̀, ẹ bá ń kí bàbá tó bí mi lọ́mọ níbẹ̀. Mi ò ní fi ń ṣàwátì, ẹ bá ń ṣàmì àdúrà. Ohun tó wá mú mi ké gbàjáre wá sórí ètò lọ́jọ́ tèní ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ ń lọ ọ̀dọ̀ àwọn àfáà oníjálàbí yìí, ẹ fura o, torí pé pánsá ò fura
panṣájà àjà ò fura àjájìn wọ́n ní bónílé ò bá fura olè yóò kó. àwọn òwò gan ni wọ́n tiẹ̀ ń pè ní àáfà oníjálàbí yìí. ẹ jẹ́ n kọ́kọ́ yànnàná bíbà yìí náà toró ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ máa yàtọ̀ láàrin àáfà sàn àti àáfà oníjálàbí. bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ lórí ètò kan wá lọ mo ní ọ̀tọ̀ ní kéwu orí tábìlì ọ̀tọ̀ ní kéwu orí ẹni bẹ́ẹ̀ náà tún ní ọ̀tọ̀ ní kéwu orí ayélujára tí wọ́n ń ké lóde ìní. àwọn òwò ni àáfà oníjálàbí mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn àáfà oníjálàbí àwọn ni àáfà tó ṣe ń pé yàtọ̀ sí àlùkùránì ní kíkà wọ́n tún máa ń pa nǹkan pọ̀ mọ́ nǹkan bóyá kí wọ́n pa ewé pọ̀ mọ́ àwọn nǹkan míì àbí kí wọ́n wa egbò kí wọ́n pa á pọ̀ mọ́ àwọn nǹkan míì àbí kí wọ́n pe àwọn orúkọ míì yàtọ̀ sí orúkọ Ọlọ́run ọba bíi kí wọ́n máa pe orúkọ àwọn màláìkà kan àbí kí wọ́n máa pe orúkọ àwọn àǹjànú kan láti máa fi dá àwọn ènìyàn lóhùn. irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ òun là ń pè ní àáfà oníjálàbí. ṣé ẹ wá rí àwọn àáfà oníjálàbí yìí onírọ́ ló pọ̀ nínú wọn. bẹ́ẹ̀ ni èèyàn kan tiẹ̀ sọ fún mi ó ní tó o bá fẹ́ ṣe àáfà oníjálàbí tó o bá mọ̀rọ̀ pa o lè lálùyọ nídìí rẹ̀. ẹ sì bẹ̀rù Ọlọ́run. èmi ti súnmọ́ ọ̀pọ̀ nínú àwọn àáfà oníjálàbí yìí mo sì ti máa àṣírí wọn dáadáa. púpọ̀ wọn ni wọ́n sì ti rẹ́ mi jẹ púpọ̀ wọn ni wọ́n ti rẹ́ mi dànù ṣùgbọ́n wọ́n fẹ́ máa wá rẹ́ mi tà báyìí òun ló mú mi ké gbàjarè lọ́jọ́ tèní. gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ ń lọ ọ̀dọ̀ àwọn àáfà oníjálàbí yìí ẹ wá gbọ́ díẹ̀ lára àṣírí wọn ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún amójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi. Ìrírí Ayé TV àwa ni bàbá. àkọ́kọ́ ná púpọ̀ nínú àwọn àáfà oníjálàbí yìí oògùn ìkà tó gbóná hán níbẹ̀ lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ ni wọ́n máa ń farabalẹ̀ wá oògùn ìkà yìí lọ́tọ̀ ni. púpọ̀ nínú wọn tó o bá ìṣòro dé ọ̀dọ̀ wọn tí wọ́n bá ṣe àjò ìṣínà àbí àjò àánú àbí àjò ìgbéga àbí àjò ìlọsíwájú fún ẹ ó ṣeéṣe kó o má rí àpẹẹrẹ rẹ̀ ó ṣeéṣe kó o má rí àmì iṣẹ́ yìí. ṣùgbọ́n tó o bá ṣàṣìṣe tó o lọ ṣe àwọn àáfà yìí tí wọ́n bá sa nǹkan burúkú sí ẹ báyìí tí ẹ bàjẹ́ nù Ọlọ́run ò ní ba tiwa jẹ́ torí ohun tí wọ́n sà sí ẹ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ lára rẹ̀ tí ó sì dáhùn gidi lára rẹ̀ torí wọ́n farabalẹ̀ wá iṣẹ́ burúkú yìí ni wọ́n máa wá sà síra wọn. àáfà mi àgbégbẹ fún àáfà ẹlẹgbẹ́ rẹ̀ àáfà mi àsà sí àáfà ẹgbẹ́ rẹ̀ tí apá rẹ̀ yóò rọ̀ tí ẹsẹ̀ rẹ̀ yóò rọ̀. gbogbo àwọn àáfà ni wá ń bẹ̀rù ara wọn tí wọ́n bá dòde wọn ò lè dì mọ́ra wọn kí wọ́n fi kíra wọn mọ́ wọn ò lè bọ́ra wọn lọ́wọ́ mọ́ tí wọ́n bá dòde. ẹ sì bẹ̀rù Ọlọ́run. ẹ̀ṣẹ̀ táwọn àáfà yìí ṣẹ̀ mí ẹ wá jẹ́ kí n ṣàlàyé rẹ̀ fẹ̀yìn ara alẹ́ lọ́jọ́ tèní mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní gẹ́gẹ́ bí mo ti sọ lókè lọ́hùn ìpè tá a bá ń sọ̀rọ̀ nípa irọ́ pípa àwọn àáfà oníjálàbí ni wọ́n mọwọ́ rẹ̀ dáadáa. owó hàntúmi tó há sọ́wọ́ àwọn àáfà burúkú wọ̀nyí ó tó ra lẹ́kọ́ ìyàrá kan ọ̀dẹ̀dẹ̀ kan sórí rẹ̀. àmọ́ ṣá mi ò yọ̀ǹda fún yín láyé àtọ̀run. bẹ́ẹ̀ ni iṣẹ́ káhàntú ò rọrùn fà á nígbà tí kì í ṣẹ̀yìn lẹ́kọ́ mi ní kéwú owó ata owó iyọ̀ ni àwọn òbí mi fi rán mi nílé kéwú mi wàá jìyàjìyà ń wàá hàntú tán ẹ̀yin ẹ wá gba owó gọbọi lórí rẹ̀ ẹ wá kó sápò ara yín ẹ mọ̀ wá parọ́ yín pé ẹni tó ní hàntú ò tí ì gbowó wá alájà tó ní hàntú ò mọ̀ tí ì wá ẹ sì ti gba owó yìí ẹ ti kó sápò ara yín. Ọlọ́run yóò bí yín torí mi ò yọ̀ǹda owó hàntú mi fẹ́ nìkan tó bá dàlìkìyà ó mà owó hàntú tí mo fẹ́ gbà gbogbo rẹ̀ ní ti ń bẹnu àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí mi gbà lọ́wọ́ yín. ìyá oníyà bàbá oníbàbá tó jìyà tó sanwó hàntú rẹ̀ ẹ mọ̀ wá fi tiyín kó bá tiwọn torí tí wọ́n bá gbaṣẹ́ yìí tán bá lọ lò ó kò ní ṣiṣẹ́ fún wọn níwọ̀n gbà tí àwa tá a hàntú yìí inú wa ò bá ti dùn ẹ̀ ń fi tiyín kó bá tiwọn. èyí tí wọ́n wá ṣe fún mi tí mo fi sọ yín pé wọ́n rẹ́ mi tà ẹ jẹ́ kí n yànnà náà rẹ̀ fún yín kẹ́ ẹ bá lè mọ̀ yín pé ìwà burúkú ní bẹ lọ́wọ́ àwọn àáfà oníjálàbí yìí ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún amójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní èyí táwọn àlùfáà tí wọ́n ń pera wọn láàfáà yìí ṣe fún mi tí mo fi sọ yín pé wọ́n ń rẹ́ mi tà òun ni pé tí àwọn àlùfáà yìí tí wọ́n bá wà níwájú oníbàárà wọn wọn ó ti kọ́kọ́ dun ẹnu fún àwọn oníbàárà wọn yìí ná
bóyá iṣẹ́ alápò mẹ́wàá iṣẹ́ alápò mẹ́ẹ̀ẹ́dógún owó sẹ́fà ni wọ́n fẹ́ ṣe fún wọn wọ́n ti kọ́kọ́ dùn ẹnu fún wọn náà pé iṣẹ́ tá a fẹ́ ṣe fún yìí 100 àpò la fi ṣe fún yín àbí 200 àpò la fi ṣe fún yín wọ́n tó wá sọ fún wọn pé kódà iṣẹ́ ìhàn tó ń bẹ nínú rẹ̀ ẹ tiẹ̀ jẹ́ kí n pe àáfàá tó fẹ́ hàn tó yìí kẹ́yìn náà lè gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ wọ́n wá pè mí tán bá pè mí báyìí wọ́n wá gbé fóònù yìí sórí spíkà ṣé mẹ́lì bilẹ̀ mọ́ ń pè é tí wọ́n bá wá pè mí iṣẹ́ ńlá kan ni wọ́n wá sọ fún èmi tèmi ò sì mọ̀ pé iṣẹ́ kékeré kan ni wọ́n fẹ́ ṣe fẹ́ni tó wá sọ́dọ̀ wọn lápèjúwe tèmi bá sọ yín pé iṣẹ́ hàn tó tẹ́ sọ yìí 50 àpò ìyẹn sẹ́káǹtì mi lèmi ń gbà lórí hàn tó yìí wọ́n wá sọ yín pé ọ̀dà àti gbọ́ á pè yín padà ẹ̀yin aráalé irọ́ ni wọ́n ń pa wọn ò fẹ́ pè mí padà wọ́n fẹ́ dun ẹnu fún alájà àbí alájì tó wà lọ́dọ̀ wọn ní pé ṣẹ́yìn náà ti gbọ́ ẹ̀rí pé iṣẹ́ ńlá kan ni mo fẹ́ ṣe fún yín wọ́n wá gba owó yìí lọ́wọ́ oníbàárà wọn yìí wọn ò wá ní pé hàn tó yẹn wá fẹ́ mi mọ́ wọ́n wá lọ ṣiṣẹ́ míì fún ẹni yẹn èmi ò máa wá retí yín pé kí wọ́n gbéṣẹ́ yìí wá kí wọ́n gbéṣẹ́ yìí wá ṣùgbọ́n wọn ò ní padà gbéṣẹ́ yìí wá fún mi wọ́n ti forúkọ mi wọ́n ti fi iṣẹ́ mi wọ́n ti fi parọ́ gbowó ha ọlọ́run yóò bí yín mo tiẹ̀ ní àáfàá kan bẹ̀ òun tiẹ̀ tó bá ti pè mí báyìí níwájú àwọn oníbàárà rẹ̀ lárúbáwá rúdurùdu kan ni ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn lárúbáwá ràhùn kan ni ó bẹ̀rẹ̀ sí ní kó sọ kí wọ́n bá lè mọ̀ yí pé òun náà gbọ́ lárúbáwá yóò máa ní salamu alaykum ya sheikh kẹfà halikum ayam tawil inú máa wá bí mi púpọ̀ ṣùgbọ́n gbà tó di ọjọ́ kan ó pè mí bó ṣe pè mí báyìí ló bẹ̀rẹ̀ àwọn lárúbáwá rádaràda tí mo ń kó sọ náà mo sì ti mọ̀ yí pé níwájú àwọn oníbàárà rẹ̀ ló wà ẹ wá bí mi lérè ń pè èsì ó ní mo fún un ni ha nǹkan bẹ lọ́dọ̀ àwọn Alfa Oni Jalabi ẹ jẹ́ mú mi díẹ̀ náà kí n wá sọ èsì tí mo fún un. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní bí àáfàá ránhùnránhùn yìí ṣe pè mí ló bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn lọ́bàwá rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ mo sì ń dá a lóhùn ló wá ní pé a mọ̀ fẹ́ ṣiṣẹ́ kan ni mo ní iṣẹ́ ò lẹ fẹ́ ṣe o ó ní tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ báyìí èló lẹ́gbà mo ní àáfàá ẹ dákun mo fẹ́ bí ní ìbéèrè kan ṣé ẹ fẹ́ béèrè owó iṣẹ́ ni àbẹ́ ẹ fẹ́ gbéṣẹ́ wá fún mi ó ní kí ló dé tẹ́ sọ bẹ́ẹ̀ mo ní àìmọye iṣẹ́ lẹ ti máa ń gbé wá lẹ máa béèrè owó ẹ̀ lọ́dọ̀ mi ṣùgbọ́n etí ni mo fi máa ń gbọ́ mi ò padà ríṣẹ́ ọ̀hún mọ̀ kí ló dé iṣẹ́ ń fi mi jẹun ni lẹ́sẹ̀kẹsẹ̀ ó kàn pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni lọ́jọ́ tá a wá pàdé láàrin ìlú ńkọ́ ẹ̀bí mi lérè pé kí ló sọ fún mi mo ní àfà kí ló ṣẹlẹ̀ níjọ́ mo rí pé ẹ já kúrò lórí okùn ṣé ò sí wọ́n ní àbákúrídé ọ̀rọ̀ tẹ́ sọ ẹ mọ̀ pé níwájú àwọn client mi ni mo wà ní ẹ mọ̀ pé àwọn oníbàárà mi wà níwájú mi nílẹ̀ wá lọ sọ dírí kíní ẹ̀ iṣẹ́ wa yìí ọgbọ́n ló gbà á béèyàn ò bá fọgbọ́n sí èèyàn ò ní lè lọ la ilaha illallah ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ̀yin Alfa Oni Jalabi. Ìrírí Ayé TV àwa ni bàbá. fún ìdí èyí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tó ṣe ń pé ẹ mọ́ ń lọ ọ̀dọ̀ àwọn Alfa Oni Jalabi ẹ ṣe làákàyè dáadáa bọ́rọ̀ ọba jẹmọ́ ọ̀rọ̀ oníhàntó èyí tójú tèmi ti rí nídìí rẹ̀ náà ni mò ń sọ fún yín yìí ẹ má jẹ́ kí wọ́n gbowó hàntó lọ́wọ́ yín kí wọ́n wá bùtà dáà sómi fún yín àmọ́ ṣá ibi tí kò wá bá fi ọlọ́run ó bá rẹ̀ sí ibẹ̀ náà ni ó ti bà tí wọ́n bá bùtà dáà sínú omi tí wọ́n bá gbé fún ẹ tó o bá nígbàgbọ́ sí yóò ṣiṣẹ́ fún ẹ torí ìgbàgbọ́ ẹni òun ni múni lára dá ṣùgbọ́n ẹ̀yin Alfa Oni Jalabi ẹ bẹ̀rù ọlọ́run o mo sọ yìí mo dúró lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV àwa ni bàbá. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lẹ́kẹ́lẹ́kẹ́ mi ṣetán rèlú ìkẹfùn mímọ́ fi lé ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá àyín ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà o ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀ mọ́ ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tarùn ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tọ̀ ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yìntẹ́jẹ́ ó tẹnu rẹ̀ jáde.